Aláròyé máa wí o. Ẹ má wulẹ̀ tanra yín jẹ, àwọn gómìnà tó ń wọnú ẹgbẹ́ APC kò lè ní kí wọ́n rọ́wọ́ mú Arẹ́gbẹ́ṣọlá. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ti sọ wípé ìtanra ẹni jẹ lásán ni bí àwọn kan ṣe máa ń rò wípé àwọn gómìnà ló máa ń jẹ́ kí ẹgbẹ́ òṣèlú rọ́wọ́ mú nínú ètò ìdìbò. Arẹ́gbẹ́ṣọlá, ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan, ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ará ìlú ni wọ́n máa ń sọ ẹni tí yóò jáwé olúborí nínú ìdìbò, kì í ṣe àwọn olóṣèlú. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìkójáde ìwé kan tí alukoro àpapọ̀ fún ẹgbẹ́ ADC Bọ́lájí Abdullahi kọ, èyí tó wáyé nílùú Àbújá, ni ọkùnrin tí wọ́n tún máa ń pè ní ọ̀gbẹ́ni yìí sọ wípé àbájáde ìdìbò àpapọ̀ ọdún 2023 ní ìwọ̀ oòrùn gúúsù àti ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ àwọn ará ìlú lágbára wà. Ọ̀rọ̀ yìí kò ṣe lẹ́yìn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n dépò lábẹ́ àsíá ẹgbẹ́ People's Democratic Party ṣe ń takọ́ṣọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC báyìí, èyí tí kò yọ gómìnà Abba Yusuf tó jẹ́ ọmọ ẹgbẹ́ New Nigeria People's Party sílẹ̀. Lára àwọn gómìnà ọ̀hún láti rí Umo Eno ti ìpínlẹ̀ Akwa Ibom, Sheriff Oberewori ti ìpínlẹ̀ Delta, Peter Mbah ti Enugu, Dóyè Diri ti Bayelsa, Agbo Kefas ti Taraba, Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers, Caleb Mutwang ti ìpínlẹ̀ Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣá o, ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá, ẹni tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó kọjá, rọ àwọn adarí ẹgbẹ́ náà láti rí i dájú wípé ìdìbò ọdún 2027 ló lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ láì ní ẹ̀rù kankan nínú rárá. Gẹ́gẹ́ bó ṣe sọ, nǹkan kan ṣẹlẹ̀ báyìí tó ń bani nínú jẹ́, pàápàá fún àwa tí a nígbàgbọ́ nínú ìjọba tiwantiwa, pé àwọn gómìnà kan kọjá sínú ẹgbẹ́ APC fi hàn wípé a kò tí ì sán ṣòkòtò wa gírí. Ṣùgbọ́n mo rọ̀ wọ́n láti ṣètò ìdìbò tí kò ní ẹ̀rù nínú. Nígbà yẹn la tó máa mọ òtítọ́ gan. Ohun tó ṣẹlẹ̀ ní ìwọ̀ oòrùn gúúsù àti ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí lọ́dún 2023 jẹ́ kó yé wa wípé ẹgbẹ́ òṣèlú kan wà ní àkóso ìṣèjọba nípìnlẹ̀ kò túmọ̀ sí wípé ẹgbẹ́ náà yóò jáwé olúborí nínú ètò ìdìbò. Bákan náà lọ̀rọ̀ rí nípìnlẹ̀ Èkó, olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC fìdí rẹmi ní wọ́ọ̀dù àti ìjọba ìbílẹ̀ rẹ̀. Kódà ó tún pàdánù nípìnlẹ̀. Níbo wá lẹ ti rí wípé gómìnà ló ń jáwé olúborí nínú ètò ìdìbò láìsí àwọn ará ìlú? Ohun kan tí à ń béèrè báyìí ni kí wọ́n ṣètò ìdìbò tí kò ní ẹ̀rù nínú. Nígbà yẹn la máa rí ohun tó fẹ́ ṣẹlẹ̀ gan-an ní pàtó. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.